gbọ́ ẹ̀wà ń gbọ́ ẹ̀wà ò ṣe ẹ̀fẹ́ ẹ̀wà ń gbọ́ ẹ̀wà ò ṣe adarí run ẹ̀wà ń gbọ́ ohun ayé ẹ̀wà gbọ́ ohun ayé ẹ̀wà ò ṣe wọ́n ìyà ò dá lóòótọ́ kábẹ́ sọ ṣẹ́ ká máa ṣe pẹ̀lẹ́ o ẹ̀dá ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́ o ayé yìí kò lẹ́ o kódà kẹ̀dá ń wáyé láláìsọ́lá kódà má má pẹ̀tẹ́ mi níyà o ara ẹ dákun ẹ má ṣe ká o kódà ṣèkà ẹ̀rọ tọ́lá o. ṣàfẹ́ gbọ́ ayé yìí ò lé kò lé ọlọ́run ló mọ̀ láyé ká o kẹ́ ṣe pẹ̀lẹ́ o kí ló ń jò ní lọ́wọ́ o lẹ́dọ̀ lè fi jòlẹ̀ o. Hello, beautiful people. How you all doing today? Guess what? Today, I have a fantastic gist for you guys. Are you ready? Sobo tutu ni o bó ṣe pọ̀ káàkiri inú ilé ni. Sobo ni. Ó tún ti ń fún ẹ jẹ. Sobo ni. Sórí yín èmi èjì, sórí yín dàrú. Like sick upstairs ni. Kí ni gbogbo nonsense tẹ́ bá mi perform lọ́rọ̀ kùtùkùtù mọ́ ẹ fẹ́ gba business jẹ fún mi ni. Jollof rice àbí kí lorúkọ rẹ̀? Ẹ̀yin tí orí burúkú kò ti máa ń bẹ̀rẹ̀ látàárọ̀ ọdún mọ́dé. Mo gbèdébé o. Ẹ jọ̀ọ́ kí ló fi jẹ́ dìkì yín? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀dẹ̀ kìnnì kankan kò bá ní ọ̀sẹ̀ ní jẹ́ stomach tiwa. Ìjọ anáṣẹ́ ìwọ ò lè wọ iṣẹ́ gidi ṣe ni. Gbogbo ẹgbẹ́ tiẹ̀ àwọn ti wà rẹ̀ wọ́n ti jáde lọ láàárọ̀ wọ́n ti já sẹ́mọ́nà lọ. Ó wà bíbà ó ń ṣe rádaràda pẹ̀lú àwọn tẹ́ ẹ̀jọ́ níṣẹ́. Ẹ ṣe é sì kiri social media. Ó ti sọ pé olè alápá máa ṣiṣẹ́. Ẹ jẹ́ kó sì jáde. Ok, ẹ dúró ẹ̀yin méjì bí tẹ́ ti ń ṣiṣẹ́ ó ń wáyún àbí? Bí ẹ̀kẹ́ okùn mi lọ́kọ́ employ mi torí pé ẹ̀pẹ́ mi orí yín ti dàrú. Ẹ̀yin tẹ́lẹ̀ ṣe fẹ́ máa advice mi. All right, later. Àwa sẹ́ẹ̀fù àníṣẹ́ ni sàkópa ṣiṣẹ́ ni ìwọ wà sẹ́ ibi sẹ́lá àti ìgbọ̀ ìṣẹ́ business rẹ̀ wọ́n ti promise ìyá gan níṣẹ́ gan wọ́n ti promise ìyá níṣẹ́ ojú àti ọ̀ àpùwà nìkan sínú kọ́bà. Olórí ire ọmọ lóde èèyàn rẹ̀ tẹ̀mọ́lẹ̀ kò kọjá mo rí ọtún olórí òkú ìkàlógún ọmọ inú kọ́bàdì yá tó bá ti rí ọkàn mi ti balẹ̀. Ó yàtọ̀ sáwọn gbẹ̀tú ẹ̀yọ̀. Whatever. 2 days lẹ́kì wà lájú ẹ̀ lè ṣe kí wọ́n kílẹ̀ ń bá fà bá. Nà títí kankan tẹ ní o ṣùgbọ́n mo stress ara ẹ̀. Ó sọ̀rọ̀ pé ẹni ó fẹ́ jọ sórí ó dà kéèyàn máa jòwó èèyàn. Ó ń jòwó ẹni o ara ló ń ta wọ́n. Mo stress ara rẹ o. Anyways, ẹ má fà wá lámú ẹ má pariwo mo tiẹ̀ bá yín ra nǹkan bò tí. Ọ̀sán ológun ọmọ. Àpáyà ti yẹ yìí. Wá ẹ̀yin méjì ṣe rí pé ọpọlọ yín ti dọ́bà. Yes na ẹ ṣeun lẹ́yìn ẹ ṣeun létè ẹ lọ́pọlọ rárá. Ọmọ inú yín lè ń dọ̀bálẹ̀ fún ẹ rí pé tí yín ti ta. Ó ti ta finally. Omi jò wúrẹ́ torí pé lè dọ̀bálẹ̀ fún èmi á ti dọ̀bálẹ̀ fún. Ó máa dọ̀bálẹ̀ fún kọ́sí mo lè san sọ́lárẹ̀ mo lè sanwó lé mo lè sanwó lé. Èmi ń ṣiṣẹ́. Èmi jẹ́ yàrá Instagram kò ń parọ́ fún. Èmi ò parọ́. Ó tún ti fẹ́ parọ́ o. Irọ́ ni o. Kò lè lọ mọ́ dátà ti tán. Ọlọ́run ọmọdé yàn sórí orí burúkú àmọ́ ní ṣòfò ẹ̀mí ẹlẹ́ẹ̀kejì màlélẹ́ tí mo mọ̀ ń pè ọmọ ẹ̀ tí aago rẹ̀ ọlọ́mọ ọlọ́mọdé ń sí Ṣùbọ́mi dákun láti odidi ìjẹta ọbẹ̀ sọ fún mi pé gbogbo bó ṣe lọ́hùn ọkàn rẹ̀ sọ fún ọ pé tewúrẹ́ bá jẹ lọ yóò padà wá sílé bọ́ọ̀kù tó bá jẹ lọ yóò padà sí ilé olówó rẹ̀ náà ni ọbẹ̀ sọ mi pé ò rí aago mi pé ríǹgì kó tó di pé ìpadà rí ọgbọ́n rí pé mọ́ rárá. bọ́dà dání ẹ má bìnrin ní ìjọ ṣẹ́rí táìmù tẹ́ ń pè mí yìí táìmù ọ̀zù ni mò ń ṣe fàájì lọ́wọ́ ni tí bá dẹ̀ gbé kọ́ bẹ́ẹ̀ ó máa distract mi torí ẹni mi ò ṣe gbé kan yìí má bínú. ó ṣe kí n lọ. wọ́n zù lọ́wọ́ yẹn pè mí. ṣé mo ní kọ́ ọmọ jàrá mọ́sẹ́ ni jíṣẹ́ nílẹ̀ lẹ́yìn ọmọ nílọ́lẹ̀ yìí ní kọ́ ọmọ jàrá mọ́sẹ́
ọba àmọ́ ṣiṣẹ́ lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ tó bá ti rí kọ́ọ̀lù tèmi gbé o. ẹ̀gbọ́n mi ò lè gbé o. kí ló dé tó fi lè gbé. níwájú kọ́sítọ́mà kí n máa gbé kọ ọkùnrin ó máa rò bí ọkọ mi ló ń pè mí ni. àkọ́wá nídìí ohun ẹ̀gbọ́n rẹ mọ̀ yàtọ̀ sí ọkọ rẹ. mi ò lè gbé wọn ráwọn olóṣù tó máa ń gbóyún wá ṣe kínní tọkọ wọn máa pè wọn mi ò lè gbérúkọ yẹn. o ò lè gbé. àwọn kọ́sítọ́mà jẹ́ ìwúlò sí ọjọ́ èmi tí mo jẹ́ ẹ̀jẹ̀ rẹ lọ. rárá ṣé mo pé ṣé o mọ̀ lọ ṣe yẹ má bínú. sórí ọmọ tí ó ṣẹlẹ̀ ju gbogbo ẹ lọ kó kíní bọ́tà àkọ́kọ́ pín ti. ẹ wò mo fẹ́ lọ inú ilé mo fẹ́ ṣáwà kí n dé rest kí n sùn díẹ̀. ṣùgbọ́n mi a ní jẹ́ ká kọ́kọ́ yanjú eléyìí tí tó mú dé iná ká kọ́kọ́ pa pàṣẹ rẹ̀ ká pa tí ìṣẹ́gbẹ́ kan náà. mo ti mọ bá ṣe ń ṣe bó tí mo ṣe wà mo fẹ́ wẹ̀ mo dé fẹ́ sùn dé tí bá ti jí. àrùn ṣùgbọ́n mi. ọlọ́run ní jẹ́ ojú oorun lójú kú o ò ní ti ojú oorun lójú kú o mo mọ tí mò ń sọ àwọn èèyàn ti bẹ́ẹ̀ tẹ ọlọ́run lọ mọ̀ àwọn èèyàn ládùúgbò sọ́wọ́sọ́ sí sórí ṣùgbọ́n mi o mú tálẹ́ǹtì kìíní ìwà látọ̀run ni o kí ló dé bàgbàlagbà ṣe ń wá lọ́mọdé ń wá ní pélé ìbàdé ẹ dákun ṣùgbọ́n nǹkan mania ó ti bọ́ta kò ní pẹ́ dé tẹ́lẹ̀ ìbàdé ẹjọ́ sí mo lè rí sùn mo ní sẹ́sù gbàǹgbà wọ́n ní bàbá àjà kékeré wọ́n ní àwọn mọ́sá ń béèrè ètò wa jọ mí lójújù nu gbogbo ẹ̀ nínú gbogbo àwọn kọ́sítọ́mọ̀ rẹ̀ tó jọ mí lójújù ní tájù fẹ́ tọmọdé ẹ pa síbi kí ló dé olókà mọ́tàmú tájù ni. mọ̀dámì ẹ má tiẹ̀ sọ̀rọ̀ lọ́bìnrin rárá ṣe rí bí mo ṣe ń gbé ìjà mi lọ síta yẹn ó pè mí mi ò fẹ́ ṣe àdúgbò yẹn. irọ́ ọmọ irọ́ má ṣe bá òun ilé lèèyàn ti máa ń kẹsàn-án lòde òkìtì tábà táǹtà tí ọba yẹ èèyàn ilé lèèyàn ti ṣe practice ẹ̀ ṣé ń tàn án ni ṣé kí n parọ́ fún ọ ni sórí èèyàn ò lè mọ gbàwé kéèyàn mọ gbàwé wà látara ní Champions League yóò lulẹ̀ o èèyàn gbọ́dọ̀ gbà ó mu o. bọ́ọ̀lù ṣe sí báyìí o rò pé mò ń bọ̀ síre ni a ní ọkọ̀ pàṣẹ tèmi wá náà èmi fẹ́ lówó. ẹ wò bọ̀dá mi wàhálà yín pọ̀ o mo ní tí bá ti jí sẹ́yìn lẹ́ la tán ni àbẹ́yìn lẹ́ lọ ṣiṣẹ́ ẹ̀yin ni wọ́n change style. èmi ni mo la kíni. sẹ́yìn lẹ́ la tán ni. ẹ ṣé ìwọ nìkan ló dá nítan ni. sẹ́yìn lẹ́ wá ní tán mi ni. ṣé bí nǹkan tiẹ̀ nǹkan mi ni ìbí mọ̀lẹ́bí di wa. nǹkan rẹ nǹkan mi tọ́wọ́ rẹ tí mi náà fẹ́ làtọ̀ fún ó lè gbé mi lọ fún. àbí tí ó làtọ̀ fún mi náà àyè wádà èmi ò ráyè. ẹ wọ ẹbí mílẹ̀ bẹ̀rẹ̀. nǹkan rẹ nǹkan mi kọ́ ni ṣé kìí ṣe pé nǹkan wa nǹkan jọ ara wa jọ ni. ọkọ mi káàbọ̀ báwo lòun. ẹ wò oní ò dáa rárá o mọ́tò méjì péré ni mo fọ gbà tí máa kó fún àwọn ọ̀gá tó máa yọ percentage 500 naira ló kàn mí. mo ṣẹ̀sìn mo ti lọ gbàwìn ráìsì àtẹwà àtòrúurú lọ́dọ̀ ìyá Sùlíà. màámi ẹ̀yin náà bá ti jẹ́ kí n mọ̀ kẹ́ tó gbà á. ìyá jẹun nígbà tí wọn náà bá dé wàá ṣáà jẹun. èló wà ní nǹkan tẹ́ gbà. 2.5 ni. ìyẹn pọ̀ ọ máa ní sùúrù dọ́là nìyẹn o. mo ṣẹ̀sìn. torí 500 tó wà lọ́wọ́ mi gan-an láàárọ̀ nígbà tí mo ń lọ ọwọ́ Ṣẹ́gun lótò ni mo ti gba 300 so tí mo ṣe ń bọ̀ torí ìjọ mi mo ti fún 300 ẹ̀. èló wà ní ó kù lọ́wọ́ ẹ̀ báyìí. 200 naira ni. mú yẹn náà wá kí n fún wọn. 200 nínú 25 mami. á mọ̀ pa gbìyànjú. èmi náà máa fi 200 naira yẹn dàpọ̀ mú un gẹ́gẹ́ bí ọkùnrin ebe ẹ̀ mọ̀ náà. ìyà òsùn ọ̀ iṣẹ́ ò dáa o ìyà òsùn ọ̀. ìyá bá ń jẹ ní ká máa mọ ọkùnrin ìdájú pé òun tó bá lè kó àsìkò kan ṣe ń bọ̀ tẹ́ o tó sì máa dẹ̀rọ̀.
Ẹni tó jìyà pa lórí fọ́dún mẹ́fà rí. Tó bá jẹ́ gbádùn pẹ́rẹ́ o fọ́sẹ̀ méjì. Kò ní rí mẹ́mbà rárá o, kóhun sọ ọ̀fàrí o. Ẹ ò kò lè rí mẹ́mbà rárá o, kóhun sọ ọ̀fàrí. Now, boss, látàwọn tí mo ti gbé mọ́tò ìfún for the past 2 hours, tí bá ń fọ̀ tán, mo ní kan tí mo fẹ́ lọ ṣe náà. Ẹ má bínú brọ́dà mi, ẹ̀yin náà rí lẹ́ẹ̀kan yẹn pé omi yẹn tó ní fault ló fà. Màá parí ẹ̀ sìn. Ọlọ́ka ṣe báyìí, mo ní important meeting tí mo fẹ́ lọ attend sí ẹjọ́ tí bá ń fọ̀ kíá. Ẹ má bínú, màá ṣe tán sìn. Ẹ̀yin ọkọ̀ jókòó síbẹ̀ yẹn máa wò mí bí DVD. Mo ti fún yín látàwọn 2 hours tẹ́lẹ̀, ẹ wo tẹ̀tà mo ní kí tẹ́ sọ fún mi báyìí. Ẹ má fọ̀, ó ti yẹ yín kò síbi tí sàmọ́nì ò ti ń lọ tínrín. Ẹ má fọ̀ ṣẹ́gbọ́, kò ní bàjẹ́. Ẹ kàn máa wò mí bí DVD. Ìyà ò sunwọ̀n o, iṣẹ́ ò dáa o. Ìyà ò sunwọ̀n o, má má pẹ̀tẹ̀ níyà o. Ìlànà. Irú yóò lè gbé. Ó wọ́n máa dó lẹ́bídé ìgbẹ́ tí ò níṣẹ́. Wọ́lọ́run. Irú àwọn olórí burúkú wo nìyàn bá gbélé báyìí? Ṣé inú yàrá rẹ̀ ọ̀dọ̀ ẹ̀ àbí inú kọ́pá níbí? Kí lẹ fẹ́? Kí mo fẹ́? Kí lẹ fẹ́? Kí lẹ need? Tí mo need. Ìgbésí ayé mo need. Kò fún mi. Ó dàgbọ́n ṣe rè. Now every day wàá máa jó, wàá máa gbé fún sókè, wàá máa danceable, wàá máa go down, wàá máa lọ́gìlì, wàá máa lọ́lẹ̀, wàá máa lókè. Jọ so níṣẹ́ ni. Yes, every day I don't see what we are doing. Àsìn, ó dàbí pé ẹ sick. Èmi ò sick ara mi yá. No, ẹ sick. Ọpọlọ yín ti lọ. Because tọ́pọlọ yóò bá lọ ni, ẹ máa mọ̀ pé iṣẹ́ ni mò ń ṣe yìí. Ṣé mo sọ fún pé mi gbowó ń bẹ̀ ni àbí mo sọ fún pé mi ń pa mí? Ibo ló ti ń gbowó? Eléyìí tó rọ́mọ ṣe promo hook up. Who need me? You can call me. You can get me on video. So what's all this? Ẹ má worry. Nígbà táwọn followers mi bá gbéra tán. Tó yẹ wípé tí ẹ bá rí mi sáyìn lè bá mi sọ̀rọ̀. Kò jẹ́ kí ṣe fault yín o. Torí pé mo ti ń bá yín gbélé ni. Torí pé àtijọ́ ń gbénu compound kankan náà. Torí pé ẹ̀rí mọ́tò ń di mi for now àbí ẹ má worry. Nígbà tó bá yà ẹsẹ̀ ilé súnmọ́ mi láti bá mi sọ̀rọ̀ gan. Tó bí ẹ pé ẹ máa bá mi sọ jack shit. Hello, Wizkid and Davido. Ta ni wọ́n? Tántálọ́ àlàmú tó ń tata lọ́jà tì mí ni. Ìwọ tó ń ṣe wúkọ́ promo fuck nation lọ sọ pé èmi ò ní lè gẹ ta ló máa kírù wọ tí ó bá ṣe pé ayé ti bàjẹ́ gan tí ó bá ṣe make up jọ ta ló fẹ́ rí wọ tó fẹ́ wà kọ́lé on friend marry you yes mi ò make up òfò tó ń ṣe ni yes. Ẹ má jẹ́ kí n wọ yín o. wàá wé mi. Láìka ẹ má jẹ́ kí n bú yín o. wé mi. Ṣé àwọn kádàrá yín ti lọ already? No, ṣé mo pé ìlà tó kọ́ fún yín yẹn ó ti change kádàrá yín ẹ má yẹ kí n bu yín sí ẹ jẹ́ kó rí yín pé. ó fẹ́ gbọ́dọ̀ tí yẹ gbọ́ tó fi ronúkú ó fẹ́ gbọ́dọ̀ tí yẹ gbọ́ tó fi ronúkú. I don't mind you, I still have a mother and she's living well. Ẹ lè máa sọ̀rọ̀. Living kini? She's living very well. Where? Èmi tẹ̀lé mo fún mọ́mí mi lówó. In fact, Lẹ́kì gan ni wọ́n ń gbé. Wọ́n kàn wá sí ìgbà pé kí wọ́n forí pamọ́ ni. Owó ìyá gbọ́ lọ́mọ náà torí pé aṣẹ́wó náà ló bí ẹ. So ìwọ náà gbọ́dọ̀ wà discontinue continue our forgnation and they pay the bill money. Olóbùkún wẹnu ẹbí ẹnu sweetie. Ẹyin góòlù oṣù. O ní kúre. Nonsense fellow. Talented idiot. Ẹ get out. Ẹ jẹ́ kí n máa ṣe fídíò mi lọ. Hello guys. Sórí fídíò tó ń ṣe yẹn, ibẹ̀ ló máa wà dáìsí. Ọlọ́run ló mọ̀ lára ẹ̀ka o, kẹ́sì pẹ̀lẹ́ o, kí ló ń jò ní lọ́wọ́ o, lẹ́dọ̀ lè fi jòlẹ̀ o, ọ̀run ayé gbọ̀ngbọ̀n, ayé yìí ò lé, kò lé. Ọlọ́run ló mọ̀ lára ẹ̀ka o. Hi, good afternoon. Kẹ́sì pẹ̀lẹ́ o. How may I help you? Látọ̀kan tí mo ṣe ń bọ̀ ni mo ti ń wojú ẹ, you are so beautiful. Thank you. Sorry, kí ni arẹwà bíi ti ẹ ń ṣe nínú òrùn? Kí ni mò ń dúró ṣe wájú ilé mi? Oh, sorry, mo mọ̀ pé wájú ilé yín ni. I'm sorry. Sorry, can I have your number, please? My number for what? No, kò ní meaning a lè jọ̀rẹ́, you know, and from there we can be something. We can't become nothing. Ṣé o mọ̀ mí ni? Ṣé ìwọ kọ́ ló máa ń fọ mọ́tò bí ká wọṣọ láyà ni? Mi ò kí ń fọ mọ́tò ń bẹ̀, mo máa ń nu mọ́tò ń bẹ̀ ni. Mo ò mú ẹ̀. Ìwọ kọ́ ló máa ń bá boyfriend mi fọ mọ́tò. Ṣẹ́yìn ni? Dúró ná, kí ló lè rà nínú gbogbo nǹkan tí mo kó sí? Ṣé ti irun ni? Àbí taṣọ? Àbí ti bàtà?
tó bá ta ẹ̀gbọ́n ò lè wọ 2K wọn náà wà ń tòsí ṣé mo pé tí ò bá lówó kò ní láì. ìyà ò sunwọ̀n o iṣẹ́ ò dáa o ìyà ò sunwọ̀n o. àbúrò mi bóde. mo lè wá lọ látàárọ̀. Ó sórí títè mi òun mọ́ bèrè ibi tèmi lọ ó mọ̀ pé tó bá ti ń wọ bí Saturday Sunday báyìí ó ti mọ̀ yí pé èmi ò gbé géèmù mi ò ní fẹ́ kó lọ lọ́fẹ̀ẹ́ màá gbé géèmù mo lọ fi àwọn mo lọ gbé àwọn géèmù kan ni tó bá fi lè wá tó bá ṣẹ̀ inú ilé yìí ọ̀bọ̀ bù ibẹ̀ ni ibi tí mo ti ń bọ̀ ni mo ti parí Àkànní wá ní òun fẹ́ patronize wa. Patronize wa mọ wulẹ̀ rí mi sọ tó bá fẹ́ sọ níbí ní ìsìn kò sí ọmọdé kankan nu gbogbo wa òun mọ tó wá rà ìwọ náà mọ tó fẹ́ tà àbá àjọ mọ tó àjọ gbé sórí igbá ni kí wọ́n á rìn tó wà mẹ́ tí ó ti fẹ́ kó ń bẹ ẹjẹ́ àjọ sọ ní ìsìn ẹjẹ́ àyànjú ẹ̀ báyìí. ọ̀dà mi iṣẹ́ àdúgbò. iṣẹ́ àdúgbò ṣùgbọ́n mi iṣẹ́ àdúgbò sórí èèyàn lè máa lọ gbá àwẹ̀ ní gbogbo ìgbà tí ẹ máa ní èèyàn mọ̀ wí ní àwẹ̀ níjọ́ tí èèyàn bá lulẹ̀ wàláì ilé gẹ́gẹ́ tó gbẹ́gẹ̀lé pé òun ó mú lòun ó ti gba 3 points òun wàláì yóò lulẹ̀ bẹ́ẹ̀ tí nǹkan ni èèyàn mọ̀ bá àwẹ̀ èèyàn mọ̀ gbà eléyìí bó ṣe wà yìí kì í sí bẹ́ẹ̀ ní náírà lọ́wọ́ dọ́là ni mo ń bẹ lọ́wọ́ rẹ̀. Àlàyé kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n tàbúrò yẹn dẹ̀dọ̀ ń dá mi dúró síbí báyìí ó mo fẹ́ ná mi ò ná pépà náà. ṣé olùbí àti ìbá ṣe ẹ̀gbọ́n mi ṣé ìwọ ìmọ̀sọ̀pọ̀ fẹ́ gorí mi. irọ́ o mọ irú ẹ eléyìí bó ṣe wà yìí ìmọ̀ kò síbi tí ó lè ná o irú wọn ní máa lọ kílẹ̀ sórí lọ gbogbo ibi tó bá wò láti sáyé tiẹ̀ sáyé ẹ lọ ni o. ó yẹ kó mọ̀ mí ṣé negotiate àbí ṣé mo ti gbowó lọ yẹ kó wí ọ̀dà owó ti wà lára mi ṣé ìwọ ọ̀dàgun owó mọ̀ ni ọ̀dà igun owó mọ̀ so tó bá bẹ́ẹ̀ mi tó lówó lọ́wọ́ wọ bí àpò rẹ̀ igun 4 lówó ni tó bá ti sẹ́gbà 4. ọ̀gbẹ́ni oníṣèjẹ kan lọ. wà kí ló ṣe ẹ èmi kò ṣe púpọ̀ kébì kan wọ ọbẹ̀ kí n kàn tẹ̀ síbẹ̀ lẹ́ẹ̀kan náà ni. wá ṣe pé tó wà débẹ̀ tán tó lọ fàágùn. irú ìgbésí ayé ò ní mo ń gbé báyìí wọ lọ́hùn pẹ̀lú ọjọ́ orí mi kí n má lè dá inú ara mi bọ́ débi tí màá bọ́ ìyá tó bí mi lọ́mọ. bẹ́ẹ̀ àwọn ọmọ tí ò tó mi wá káàkiri àdúgbò tó ń ra mọ́tò lójoojúmọ́ bó tilẹ̀ jẹ́ pé GTN ni wọ́n ń ṣe wọ́n ṣàmú owó wọlé ọmọ tó bá dẹ̀ mú owó délé ní iye ẹ̀ máa yìn. wọ́n ní láti wá wọ̀rọ̀ kan fi ṣàdáhùn. ó yẹ ká dàn fi rọgì ni tó bá kọwọ́ kan àdán. láti dọ́gbọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ mi. Àrẹ̀mú ọkọ mi ó mà yá ẹ̀. ó ti pẹ́ sí náà tí mo dé. ìwúrí Túndé tó tún wá kó mọ́rù báyìí. àmì ìṣọ́rọ̀ ilé ayé mi ẹ̀ tó rò ní. tó. ẹ wò mọ́ mi mo ń jáde ẹ̀yìn náà ni mo ń dúró de. tó bá dẹ̀ ṣe é ṣe tílẹ̀ bá ṣú tẹ́ bá rí mi ẹ tilẹ̀kùn. mo fẹ́ débì kan tílẹ̀ bá ṣú kí n tilẹ̀kùn. ẹ gbọ́ níbo ẹ ló ẹ bá mi wọnú ilé mi tí ì rí o bá mi wọnú ilé mo ti rí o ṣe ọkọ mo ti rí. ẹ wúlẹ̀ má sá lọ mo ti rí ẹ máa bọ̀ ẹ má sá lọ ẹ máa bọ̀ mo ti rí ẹ wá. mi ò ọ̀nà ọbẹ̀ ni mo fẹ́ gbà tẹ́lẹ̀ ìgbà tẹ́lẹ̀. ọ̀nà ọbẹ̀ náà ni ó yọ lára yín ẹ súnmọ́ bí ẹ bọ́ síbí. ẹ kú jọ́ mẹ́ta mọ́. ẹ pẹ̀lẹ́. àwọn ọmọ yín kọ́. wọ́n wà owó mi là. èmi àti mọ́mì sì sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó yẹn ní àárọ̀ yìí so mo dẹ̀ ti ní títí ìrọ̀lẹ́ lágbára Ọlọ́run wọn á rán mi sí. ẹ wo ẹjọ ẹ má bá mi sọ bẹ́ẹ̀ o ní èmi eléyìí ọjọ́ tá a bá rí ibi níbí wọlé èmi ni mo máa gba owó mi. kò wá sọ́wọ́ yẹn ńlẹ̀ báyìí.
mo máa gbọ́wọ́ mi lẹ́ni o látọjọ́ tẹsí sákàkiri tí mi ò rí mo máa gbọ́wọ́ mi lẹ́ni eléyìí ni máa gbọ́wọ́ mi ní tẹsí lẹ́yìn tó máa sọ pé kí n má gbọ́wọ́ mi àwọn yín lẹ́ni mo máa gbọ́wọ́ mi ní sílẹ̀ àbọ̀lọ́ ìbùkún làwọn aládùúgbò ẹ̀yẹ kan jáde bí àwọn ọ̀gọ́lọ́ máa bá yín sọ owó tẹ̀jẹ ní tẹ́pẹ́ tẹ́ ṣe ń jẹ́ tẹ̀yìn àti ẹ̀yìn tẹ́ ṣe ń jẹ́ bẹ́yẹn làwọn ẹlòmíràn ń jẹ́ lọ́wọ́ mi rẹ̀ kí ẹ fẹ́ kọ́kù nínú ṣọ́ọ̀bù mi ní ìlúgbà èyí ni máa gbọ́wọ́ mi ẹ wo ẹ máa fún mi lọ́wọ́ mi lẹ́yìn ẹlẹ́yìn ẹ fún mi di 2 ọ̀sán. ní Ọlọ́run ò ní jẹ́ 2 ọ̀sán kan. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣe ká sọ pé mo ṣe mistake pé mo gba street yín kọjá ni. problem ti yín nìyẹn o ẹ fún mi di 2. Ọlọ́run ò ní jẹ́ 2 kí ni èní ni máa gbọ́wọ́ mi ní lẹ́ni jẹ́ òní ni máa gba owó mi kí ló dé bẹ́ẹ̀ sọ mí gẹ́lẹ́ burúkú ni láíláí mi nígbà èní ni mo máa gbọ́wọ́ mi ẹ̀yin ṣe sáká kiri látọjọ́ yìí ṣé mo rí yín mi ò rí yín o èní ni mo máa gbọ́wọ́ mi èní tí mo rí yín ni máa gbọ́wọ́ mi nígbà kí ló dé bẹ́ẹ̀ sọ mí gẹ́lẹ́ burúkú ni. ọ̀dọ̀ kábí ọ̀nà lọ́wọ́ èrò káyé lè bàyẹ̀ ni kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ àmọ́ gbogbo èrò dó wọ́n ti jú èrò báyìí fún mi tipẹ́ mi ò dẹ̀rù náà àti lọ rí ṣùgbọ́n pé mi máa ń bẹ̀rù torí wọ́n ní bàbá yẹn gbóná gan. ọ̀rẹ́ ìwọ ló ń bẹ̀rù èmi ò bẹ̀rù ibi tó bá lè là bàdà ibi tó bá lè là bọ́kọ́ ibi tó bá lè là bọ́ ọmọkùnrin ẹni tó bá máa jẹun gbọ́ngbọ́n á tilẹ̀kùn gbọ́ngbọ́n mẹ́rin mo ti rẹ́dì nǹkan tó bá gbà ni mo fẹ́ fún wa ni mo fẹ́ lówó ìwọ ni wọ́n ń bẹ̀rù èmi ò bẹ̀rù júwe ibẹ̀ fẹ́mi since tí wọ́n ní kí yẹn since tí wọ́n ní àdírẹ́sì yẹn let me have it. ọ̀rẹ́ mi ò bá ní kó má fi wàdòwàdò rí dà lórí kọ ó máa bẹ lọ́wọ́ o. ọ̀rẹ́ fi gbogbo yẹn lẹ̀ ìgbà tí ò bẹ̀ mí lọ́wọ́ nǹkan ṣé mo fọwọ́ yẹn káwó ni mo ń béèrè lọ́wọ́ ẹ ṣé mo fọwọ́ yẹn káwó ni owó táwọn baba ńlá baba wa pa títí tóyìnbó fi kó wọn lẹ́rù nìyẹn mẹ́ kúrò lórí ẹ̀ tó bá fẹ́ bẹ ọwọ́ jẹ́ kó bẹ ọwọ́ a ní mo fẹ́ ka owó mo fẹ́ fi ọwọ́ mi ka owó mo fẹ́ lówó. Really? Yes ọmọ ológo kò ní ṣòfò gbogbo ìṣòro ayé wa ọ̀tá ní oko mi ì fẹ́ kẹ́nu mi gbẹ mi ò fẹ́ mọ̀fọ̀. torí dání ọtí ìwọ ọlọ́run àrà àwa lámàmọ́. torí àwa kì í ṣe pé bóyá ìjọba kankan ní bá wa kó síbi ibi mọ́sínì káwa kàn débẹ̀ káwa ti ké bọ́ ni tá a sì gbowó wa. ní kíá. ní wàrà sísà. sẹ́rí ẹni tí ó rò pé ó lè pàgọ́ ni wá. ọlọ́run á ṣe béèrè ó lò wá akọ́lé alárinrin. lọ́ba tán. ṣùgbọ́n mi tẹ̀ ń wò ó tọ́lọ́run bá ti pa fún mi. tí nǹkan kan ò sí ọwọ́ ẹ̀yìn rẹ̀ tí nǹkan kan ò sí iwájú rẹ̀ mo mọ̀ kí n máa wà òkè last. ó wí tiẹ̀ sí ni tí nǹkan bá ṣe wọ́n náà. Fìtẹ̀ náà kàn. Kílẹ̀ ń sọ yìí. Tí ìkàwé bá ń ṣe ṣùgbọ́n mi, ẹ gbàgbé nǹkan kan ṣe mí. Àtàwà tá a mọ̀ tí. Ẹ tẹ̀ gbó ni. Àtẹ̀yìn náà mú náà kàn. Àbí ìlà wà wọ̀jọ̀ àfúrà fún what is French? Má ṣe èbó. Mi ò ní ọ̀rẹ́ ilé ìbò sísọ o. Fè èbó lẹ̀. Má ṣe èbó. Má ṣe èbó. Èmi òun lè lọ ìbò nílé lọ́dún kò délẹ̀. Ẹ jẹ́ àmàmọ́. Ṣẹ́ẹ̀rì, ó dẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ. Bí mo ṣe ń fojú inú wò ẹ ń ba ayé ọmọ ìjẹ́ ni o bí mo tún ṣe ń wò nínú fúṣọ àfàmà kó má padà já síkú o tèmi mo sọ wọn o. ṣé n tó fẹ́ sọ lórí rẹ̀ ṣé atúnlẹ́ni tó ní. torí èmi ní pé n lè pé kọ́ dá lóhùn yìí sì lè pé ọmọ dá lóhùn torí lè tó ṣe yìí tẹ́yẹ̀ bá ti dájọ́ tó dájọ́ àdúrà táwọn máa gbà ní pé ńgbà tájọ́ ọba kàn wá kọ́ bá kó tó wà lẹ́nu tí ẹ̀ dájọ́. bẹ́ẹ̀ni àbí ọ jẹ dalẹ ni ọ jẹ dalẹ. èmi ni mo mú wàhálà tí mo ṣe lórí. àtàwọn gbàdúrà kó òun ṣiṣẹ́ ọmọ kí ẹlẹ́lẹ́ni ọmọ gèrè o ta ló gbàdúrà rẹ̀. Ọlọ́run ní járe. ọwọ́ tó bá ṣẹ́kù sí ní jẹrẹ. sẹ́rí etí lẹ́gbàáṣọ yìí ló jẹ́ kí n mọ̀ yí pé inú rẹ̀ ọmọ sí mi rárá. inú rẹ̀ ọmọ sí mi rárá o. fún tó wá ṣe yìí fún kò tiẹ̀ kọ́ tiẹ̀ gbogbo èrò kan mi ni pé àwa tá a jọ ń ronú bá kankan náà lájọ kóra wa jọ síbi. àṣé bàbá òkè ògàn àbí bàbá òkè òní tí ìwọ nìkan lọ̀rọ̀ èmi àti ẹjọ́ ìyá wa. yóò yẹ ọ. ọ̀dà lélẹ́yìí o lẹ́gbàá àbí kìnnà àbí nìbàdàn àbí ní Ìlọrin ni ọ ọ̀dà rẹ̀ gidi ni ọ. sátírì ọtí fẹ́ mọ̀ pé tí n bá mu òun mo lè gbàbẹ̀ kú ní ó jẹ́ ó dànù. ẹ rí gbogbo tẹ bá mu lónìí. sẹ́mu pọ́tì tèmi fẹ́ mu òun ló ti dànù yìí. gbogbo tẹ́yìn bá wà mu tẹ́ ti mu tẹ́lẹ̀ sẹ́yìn àti tẹ́ tó mu tí má kó bí tán Ọlọ́run ràn yín lọ́wọ́ tẹ́ bá kájọ
ẹ wá sanwó. ilé o tó lọ bọ́kọ̀ ní dání màá bá yín fa wàhálà. ẹ lè lọ o kí ló dé tí èèyàn bá sọ òótọ́ ọ̀rọ̀ jẹ́jẹ́ mi ni mo jẹ wàá wà nínú ilé mi àbí tẹ́ ẹ pè mí pé kí n máa bọ̀ kí n wá mú ọtí. ìwọ́n tó bá wà tó tọrọ lẹ́nu. ìhàlẹ̀ rẹ̀ lọ́pọ̀ nísòrò. ayé yìí ò lé kò lé ọlọ́run ló mọ̀ láyé ká o. bí a bá jí àmì àgbọ̀ korokoro odò bàjí bá ti àmì àgbọ̀ yìí àtọ̀nkọ́ odò bọ́ bá ti dòrú gànjọ́ àmì àgbọ̀ ṣe ni kó ṣe àwọn ìyá mi ẹlẹ́yẹ agbègbóhùn mi rò kú alùkò rere gbóhùn mi rọ̀ṣà àlùjọ̀nù ti gbẹ́nu afẹ́fẹ́ ṣọlá o ọyá o atọ́nà mi dà. àwòfín lọmọdé wo jíjí ayé o àwòfín làwọn àgbààgbà ń wòrò ọ̀sán gangan bẹ́jẹ́ ńlá bá sọ àrílẹ̀ odò bí kọ̀ọ̀kan bá sọ àrílẹ̀ odò funfun báláwo nílé awo àlà funfun gbòókan lẹ́lẹ́yẹ awo yẹyẹ mi ẹ̀là. ilé arákùnrin. ẹ rà wá. mo kí ọ dáadáa o mo sì ṣe ọ pẹ̀lẹ́ sọ́dọ̀ lójú pé ọfẹ ṣoògùn ṣọlẹ. bẹ́ẹ̀ ni bàbá ó dá mi lójú pé mo fẹ́ ṣoògùn owó ìyá yẹn ti pọ̀jù mọ́dẹ̀ tí ro dáadáa ọ̀rẹ́ mi tó ju ebi fún mi òun náà ti bá mi sọ mọ́dẹ̀ tí ní mo rò kí n tó wá. mo dẹ̀ ti ṣetán mo ti rò dáadáa fún ara mi mo ti ṣetán àti ṣe òṣòlẹ̀ owó. torí mo ti bèrè lọ́wọ́ orí èmi ti bèrè lọ́wọ́ ṣẹ̀dá rẹ orí rẹ àpẹẹrẹ onídàmàgbọ́n ọlọ́mọ àtàkàrà ṣọlá mo bèrè ọ̀rọ̀ lọ́wọ́ àjàlá tí mo rí ọmọ tuntun òdùdù tí ń dorí ìdílé wọ́n ti sọ̀rọ̀ o wọ́n lọ́mọbìnrin tó bá nífẹ̀ẹ́ rẹ jù làálò fún ọkàn rẹ̀ làálò. ẹ ṣe gan bàbá ẹ jọ ọmọbìnrin tó nífẹ̀ẹ́ mi tí èmi lè rántí mọ́mísí mi ni torí tí wọ́n dẹ̀ ni mo ṣe fẹ́ ṣe gbogbo nǹkan torí ìyájọ́ ń jẹ wá ní ọjọ́ ṣe lè bá mi. òdì àdáni aṣọ òdì ni mọ́wọ́ bí wọ́n bá wí fún ọ pé ṣe ọṣọ bẹ́ẹ̀ sọ pé ọṣọ bẹ́ẹ̀ ohun tí mò ń wí fún ọkọ nù àìkẹsẹ̀ bodò ká tún mọ́ kéré rò tútù ọmọbìnrin tó bá nífẹ̀ẹ́ rẹ̀ lọ́lọ́ rẹ̀ wá wá ọkàn rẹ̀ lálò àmọ́ kì í ṣe ìyá rẹ̀ ni mò ń sọ. inú mi dùn bọ́ ẹjọ bàbá àti ní girlfriend náà mọ̀ kò sówó lọ́wọ́ mi téèyàn bá dẹ̀ sówó àwọn ọmọ ọ̀sìn yìí wọn ń bá ládàáwò ṣe sí tó máa fún yàn ní pé sàpá ò kì í ṣẹgbẹ́ anybody. ọ̀nà rẹ̀ wá ní o àwárí lóbìnrin wà tó ṣùgbọ́n obìnrin bá fojú kẹ́lá yóò kó láṣọ tẹ́sítẹ́sí là ń wí ẹ̀wí ti mọ lágàràn ẹ̀bá wí ti mọ lágàràn ẹjọ́ wọn ò bá jàre. adíbá fún ìlọjà tí ìlọ rẹ̀ kọ́lẹ̀kùn ọ̀la ìkẹ́kẹ́ ò lè mọ lọ o tí ìlọ rẹ̀ kọ́lẹ̀kùn ọ̀la ìlélẹ̀ èsì ò tí kọ́lẹ̀kùn ọ̀la mi ìgbọ̀ngbọ̀n. ká má ṣe pẹ̀lẹ́ o ayé yìí kò lẹ́ o kódà kẹ̀dá ń wáyé láláìsọ́lá kódà má má pẹ̀tẹ́ mi níyà o ara ẹ̀dá kun ẹ̀ má ṣe ká o kódà ṣèkàṣèkà ẹ̀rọ tọ́lá o. ayé ilé o. ẹ jẹ́ ká má ṣe pẹ̀lẹ́ o ayé yìí kò lẹ́ o kódà kẹ̀dá ń wáyé láláìsọ́lá kódà má má pẹ̀tẹ́ mi. ẹ ti tẹ́ mi mo wà ní bàmbẹ́.
wá gbọ́ ẹ wá ń gbọ́ ẹ wá ó ṣe ẹ̀fẹ́ ẹ wá ń gbọ́ ẹ wá ń gbọ́ ẹ wá ó ṣe adarí run ẹ wá ń gbọ́ ẹ wá ń gbọ́ ẹ wá ń gbọ́ ohun ayé ẹ wá ń gbọ́ ohun ayé ẹ wá ń wò ṣe wọn ìyá ọ̀dà lóhùn tán kábẹ̀ sọ ṣẹ́ ká máa ṣe pẹ̀lẹ́ o ẹ̀dá ayé yìí ló lẹ́ o ẹ̀dá ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́ o ayé yìí kò lẹ́ o kódà kẹ̀dá ń wáyé láláìsọ́lá kódà máma pẹ̀tẹ̀ mi níyà kódà ara ẹ dákun ẹ má ṣe ká o. ara yìí mo lè mú fún yín o check balance ìdán ẹ lórí street normal ó máa tó 5 million but based on piro tèmi jẹ ṣáàmù màá ní nǹkan tèmi kan máa lẹ fún 3.5. má ṣe bẹ́ẹ̀ náà piro náà gbogbo kìíní yìí check and balance ẹ̀ gan-an ó máa tó 6 million wo gold tó wà lọ́wọ́ ẹ̀ náà sóòrè ní aago yìí lásán láàrin mi àti ẹ̀. ìtẹ̀lẹ̀ mi sef I go give Hausa wey go run am make me sef go see na bá mi gbé lọ. if you want oya let me do 4 million. akọ̀wé wàhálà. bá wàhálà. I dey like wàhálà ẹ̀yin gan mọ bó ṣe ń lọ lórí street na àwọn ọṣẹ máa yíyan bíbá yín sí. ṣé 4 million fún mi ọmọ ìyá mi. 3.5 bá mi kó máa lọ based on ẹ̀ṣáàmù náà. jọ́nà ọmọ kékeré ó yẹ kí n kó lọ fún ọmọlá fúnra mi níbọ̀ bọ̀ mo ń bẹ̀rù ká má lọ tíráàkì mi gbójú bá ń ṣe 4 million. ọmọ bàbá mi lórí street mo ti check ẹ mọ bóyá lọ idán yìí 3.5 kó má akóyíbá wàhálà bóyá tó bá ti ṣe. ó yà tẹ̀ sí mi kò sọ. ẹ̀dẹ̀ máa ń tẹ pọ́ ó yà ayọ́kọ́ máa ṣáàgà ẹ fún mi bẹ́ẹ̀ kò sọ̀rọ̀ ọmọ rú. màpáta ẹsẹ̀ bàbá mi máa pè kí máa. 001 66. èpè kìíní náà. Ṣùbọ́mi ó ọmọkùnrin ṣé ó sà tí mo gbọ́n pa pọ́tébù ọmọ Lálọ́mí ọmọ Zazu on my way to ìlú àwọn oṣù so ní bó ṣe wà ó ní òun fẹ́ jẹsẹ̀ rẹ̀ iṣẹ́ ńlá ni mo bí wá fún ọ bó ṣe ń wo ọmọ náwó ni o tẹ́wọ́ gidi gangan ni o. Bọ̀dá mi, ṣé ẹ ti gbàgbé pé mo ní pé mi ìṣiṣẹ́ àdúgbò mọ́ ni? Ta ló wá ní kó ṣiṣẹ́ àdúgbò ṣe bẹ́lẹ̀ mo lọ mú wá ń tà fún ọ wá sílé ni. Ṣé bí kéèyàn gbéṣẹ́ wá láti ta wá sílé ọ̀ wá dáa ni? Tí o bá tẹ̀ máa ṣe irúṣẹ́ ṣé iṣẹ́ pọ́tébù wa ni? Kí ló dé kí ni pọ́tébù fi ṣe kí ló fi sórí tí ò lè ṣiṣẹ́ rẹ̀? Pọ́tébù tó yẹ pé ẹnu ẹ̀ ò bò. Pọ́tébù lẹ́nu rẹ̀ ò bò. Sórí gbogbo ọ̀rọ̀ Nàìjíríà tó jọrọ̀ àṣírí tó o bá fẹ́ sọ sí pọ́tébù lọ́wọ́ báyìí bí ó ṣe bọ̀ dì múre. Fẹ́ńbàì kò ní sọ fún èèyàn kankan ṣé mo mọ tí mò ń sọ ni àlọ́ mọ́ tẹ́wọ́. kọ́lé ti Jésù ṣó gbà bí kò gbà. àgbà ó ti wòtòwòtò yìí ti pọ̀ jù. àlọ́ ti gbà ó gbàfẹ́ pọ́tébù ó ti gbà. mi ò gbà o. kí ni sọ́ba yìí ó ti gbà jáde ó ti gbà. wọ́n bí pọ́tébù ọmọ Lálọ́mí pọ́tébù. ẹ fi ilẹ̀ náà wá. mo mú ọmọ Lálọ́mí wá fún ọ̀fẹ́ ṣé kí n lọ ọmọ lọ́fà náà wá ni. ọ̀láìwàláìwàláìwàláìwàláìwàláìwàláì ayé mi o láníyè mi íńtínẹ̀tì báyìí mo sì gba pẹ́náìtì ẹ̀ síta ìrírí ẹ̀rí láyé mi ọmọ tó ń lọ ìyá ọmọ pọ́tébù yìí lọ́wọ́ ọmọ tó ń kú tó bá dé àdúgbò kan yóò bẹ̀rẹ̀ sí mọ́ fún owó báyìí yóò mọ̀ fún owó báyìí nígbà tó yẹ pé ìǹtẹ̀wò ni níṣẹ́ mọ́ fún owó kí ló dé tí ọkùnrin 200 bá gorí rẹ̀ wọ́n lè mọ̀ fún ọ lówó tí ọmọkùnrin yóò fún ọ. níwọ̀ orí màá ṣiṣẹ́ lọ sí i máa mú owó wálé kò ń ṣe bí pọ́tébù wa. Súnmọ́rí èmi ń ṣe tí wọ́n bá ti wá sí ọmọ sọ yẹ kó wá ṣe kó dì í mọ́ irú pọ́tébù yìí ọmọ tó jẹ́ pé kò mọ owó náà iná àpàbà yìí ẹ̀jẹ̀ gan ni o kò mọ owó náà o yọmọ náwó ni sórí bó ṣe ń lọ́hùn tó bá bí ọ̀rẹ́ tó wá pé wọ́n bá bí ọ̀rẹ́ Súnmọ́rí má mú 1 million bọ̀ kọ́ bá jẹ́ nìkan ló gorí ẹ̀ gbà tó 1 million wọ́n rẹ̀
tó bá ti lè mú wálé mọ́ wálé o. Babe, má worry. Ẹni tí wọ́n ń gbé ìyàwó bọ̀ wá bá kò kí ń garùn, so calm down. Ó kàn jẹ́ pé èmi àtàwọn ọ̀rẹ́ mi fẹ́ jáde ńsìn, so tá bá ti dé kọ fún mi like 3 hours máa dé, máa wá báyìí. Kò tẹ́ lọ́rùn àbí? Okay, kọ fún mi ní few minutes máa pè é padà. Ṣé ti gbọ́? What up going on? Hey babes, kí ló ṣẹlẹ̀ now? Let me off. Mọ̀ kó tó ṣẹlẹ̀ ni pé ẹ ṣáà mọ bọ̀bọ́ mi Olas tí mo ṣẹ̀ṣẹ̀ pàdé yẹn. So mo pè ń sin olóhùn fẹ́ rí mi. I don't know. I just receive call. Hello? I don't know say you no go come. You no go get our time. Imagine. Ṣùbọ́mi, why you like this? Kí ló ń ṣẹlẹ̀? What's going on? Àwọn bọ̀bọ́ yìí lọ tọ́kì lálẹ́ yìí náà. Ṣé ká lose owó yìí ní àárọ̀ lọ́jà? Ẹ̀ẹ́dẹ̀ bá mi sọ fún un. Ẹ má worry, ẹ̀yin máa lọ màá wá bá yín. Ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o. Àdánwò. O sọ pé bí èjì òwúrọ̀. Babe, ò ń ṣe rubbish. Ṣe nonsense. Ẹ máa lọ màá wá bá yín níta. Ọṣẹ ni baby mi. Ẹ jẹ́ àmà lọ. No time. I don't get time to dey love. All this love don tire me. Your own na love. Olóṣó tó ń fọ́ ní bro àbá yín jàre. Welcome, my sister. How you dey? I'm alright, ma. How are you, ma? Where would they go? Make I go start the trip. Wait. I don't dey wait since sef. Yeah, what's up? We're on our way. I'm at the in next 20 minutes time. Èmi, Vicky, ara mi baby. I don't want it. No, Ṣùbọ́mi ò sí ara ló jáde. Ẹni pé. Make I still wait. Abeg shut up. Kí ló ṣẹlẹ̀ bí? Wetin happen? What's going on? Wọ́n ní pé tá bá ti lè mú Ṣùbọ́mi wá ká má worry. Like tí Ṣùbọ́mi ò bá ti tẹ̀lé wa ká má worry. As you see me so, I dey find money, my body dey find money. We go drive that Ṣùbọ́mi o, she gats go. Me, I need money. Ó máa tẹ̀lé wa dẹ̀ máa débẹ̀ máa gba owó. She dey mad. Ó máa lọ ní. Aunty, make I still wait here. And I shut up. If you want to go, they go. Which kind of nonsense be this one sef? You see, anything we dey talk for here. I go change that for you. Where they go? Make I still wait. Alright, guy, I go get problem with you. I don't overstay. We go catch you. Go away from. Hello.
lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ tímọ́tímọ́ mi Rótìmí lórúkọ ẹ̀. ọkùnrin tí mi ṣe wà pa. Mo wà ókè o. ṣùgbọ́n mi lórúkọ mi. Rótìmí lórúkọ mi gbé e sọ. Mo ẹ̀ nà ó níbi àjọ club lọ́jọ́ sí ni. So ìwọ ni òdòdó tuntun tí ọ̀rẹ́ mi ṣẹ̀ṣẹ̀ jà àti bàtà kúrò club lọ́jọ́ sí kò jẹ́ kí n sinmi. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Kéde máa wo èmi náà lọ́wọ́ rẹ̀ yín gan-an torí mo ṣe wà yìí tó bá ti pè mí báyìí ibi pé kí n gbé kọ̀lẹ̀ ni ó yẹ kí èmi àtàwọn ọ̀rẹ́ mi ká jáde lẹ́yìn mo bó ṣe pè mí báyìí mo ní láti ní kó máa lọ. Like seriously, I've always been a player, but when I met you, gbogbo nǹkan change like mo di born again, you know, like mo fi èṣù sílẹ̀ àti ṣe ọwọ́ ẹ̀. Yeah now. Èmi gan tó ń wo yìí kò sí love nínú dictionary mi rárá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bá tí mo ti pàdé ẹ̀. tí bá ti rí kọ́lé bá ọmọ sáyé máa gbé ní ìtẹ́wọ́ bẹ́ẹ̀ ṣe. ní sùúrù ọ̀rọ̀ fẹ́ bó ṣe máa kí lè ṣẹlẹ̀. ẹrù kí mo ti gbé fún mo fẹ́ pe ìyàwó tèmi náà nìyẹn ẹ lè fi fẹ́ ṣe mí léṣe. ọkùnrin tì mí ẹ jù. mo ń jowó súnwọ̀n kí ló dé. Ọlásì wo bí sórí táyé bá ń jáyé tọ́run bá ń jọrun títí ló sì mọ́ wà. Àmín Ọlọ́run ọba. wá rí ibi tó ti tọ́rọ àpò tó ti mú owó ìjáde fún mi àbùdí ń tolókun o àbùdí ń tọlọ́sà àpò sábàbòrá kì í ṣòfò àpò rẹ̀ ò ní ṣòfò ó ní wówó tì gbogbo ibi tó bá dé ọmọ gbà yìí ni àgbà yìí ń tara ọmọ gbà yìí káàkiri ayé máa ẹ wá wò ẹ sórí èyí tó ṣe kókó sí mi tó ṣe pàtàkì sí mi sórí àbúrò mi ẹyin jù mí ni o bá ń tọ́jú rẹ o bá ń tọ́jú rẹ o. ẹ béèrè lọ́wọ́ òun náà ó mọ̀. gbọ́ kò fi mí ṣeré. àmì náà mọ òun kan ṣeré ni. ẹ tẹ wá rí bẹ́ẹ̀ méjèèjì ṣe lọ́fẹ̀ẹ́ ara yín ikú ò ní yà yín àrùn ò ní yà yín èso ẹsẹ̀ kò ní yà yín ẹ máa bá ẹ̀rọ ìpàdé yín lọ. ẹ máa ṣeré àníyàn yín sẹ́rí ẹ máa bá fẹ̀rẹ̀ yín ẹ máa bẹ̀rẹ̀ àníyàn yín lọ tó fi yé ọlásìkò bá ń kílé báyìí wọ́n ti dá ọ̀dà ẹ wò má kanjú má wulẹ̀ jọ kanjú tí ọba wálé kò sí ṣòro sóyọ. So the most important thing is always remember when you go on Instagram, you go on TikTok too. Hey, and always detail everything you're doing. Always capture the moment. That is it. Báwo la dán yín o? Ẹ ṣàrà wà báyìí. Ilé ìfọkẹ́rùbù làwa wà o. Hey, we're having night time. Yeah. We're enjoying ourselves. Hey guys, hi. Hello, Snapchat. Kí ni àti olùdó ẹnu ń bá fún kí nìyẹn? Sorry guys. Sorry. Kini nǹkan? Kini? What's this? What's this? What's the meaning of that rubbish? I don't get. Kama tí ẹ máa wò kan náà tó ń ṣe what's this for? Tó ń ṣe what's this for? Ó fi sílẹ̀ jàre. Ó ń try láti protect the boyfriend ẹ̀ ni. Kí ló ń protect? Ṣé tí ẹ bá máa gbọ́ ọkọ̀ ṣọ́kùnrin eléyìí ọmọ àgbà kan ń kí ni pé àì. Àti wọ́n máa gbà ojú ẹ̀ máa dún wáìwáì. Ní kí ni? Jẹ́ ń save Wọ́n video jẹ́ ká continue. Fún mi ti fọ́. I'm sorry. Fún mi ti fọ́. Hello, babe. Oh, I'm not okay. Oh. I'm not okay at all. Hey, my phone has broken. It's the same one náà ni mo fi ń pè ẹ́, but then screen ẹ̀ ó ti fọ́ ink ti dà sójú ẹ̀. Can you imagine when your baby is using phone tí ink ti dà sójú ẹ̀ tí bá lò káàkiri? Though kò ṣe gbogbo screen ẹ̀ ní ink dà sí o, but can you imagine just one small place like this, ink wá wà ń bẹ̀? Ọkọ mi, fóònù tó rà fún mi gbà yẹn sìn yóò ti di second hand báyìí. Now imagine tí ink ti wà lójú ẹ̀ sìn, second hand value ẹ̀ gan ti lọlẹ̀. Thank you very much, baby. You know I love you so much. I love you. If you don't cut now, can we do video call later in the day?
Oh, no, don't say no. What I want to show you is very interesting. The offer you cannot resist. Thank you, baby. Baby, there is something I want to tell you. Yeah. Mo mọ̀ pé èyí tí mo máa fi ń fowó gba hòtẹ́ẹ̀lì káàkiri since tí wọ́n ti parí sáìtì mi tó jẹ́ pé níjọ́ mi ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo máa wà. Mo ń rò dáadáa mi rò pé bóyá o lè bá ẹ̀gbọ́n sọ̀rọ̀ bóyá kí n máa wà lọ́dọ̀ yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan, you know, àti lè máa fi yẹn rí ẹ. Èyí tí mo fi ń waste owó fún hòtẹ́ẹ̀lì yẹn. What do you think? It's a good idea. Èmi náà ti fẹ́ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Pé owó tó ń waste sí ọjà rẹ̀ pé ó ti ń pọ̀ jù. Mi ò mọ̀ bóyá o lè wá bí ìbá pé kí n tẹ̀sọ́ fẹ́ gbọ́n mi. Ṣùgbọ́n ẹgbẹ́ mi tó wọ̀n ní problem. Wọ́n máa lọ síbẹ̀ rẹ̀ wọ́n gbà ní máa lọ sí sílẹ̀ pé ẹgbẹ́ mi kò máa ní àwọn àlọ́. Ìgbà mi bẹ̀rẹ̀ wọ́n lè sùn sí pálọ̀ kí èmi tún ti yára. So wọ́n ti ẹ̀ ní problem. Ó kàn jẹ́ pé mi ò mọ̀ bí a ò lè bá wa manage ibi táwọn sùn sí. Kò sí yéèsì ilé tó wà ní òṣìṣẹ́. Mo understand nǹkan tó ń sọ. Sórí ibi tí ìfẹ́ bá wà, gbogbo nǹkan pátápátá ló wà ńbẹ̀. Mo fẹ́ fẹ́ ẹ ni, you know that. And tá a bá parí sáìtì mi èmi àti ẹ náà lájọ máa finally kó lọ síbẹ̀. So tó bá ti jẹ́ pé mò ń rí ẹ, kí ló dé tí mi ò lè sùn síbí? In fact, tó bá ké passage gan ló ní ká máa sùn. I'll do it for you at least. Come on. There's nothing bad. There's nothing bad. I'm so happy. Tẹ́rí tẹ́yàn bá dé ọ̀dọ̀ Olúwa tó bá lòun ọ̀rá yìí jẹ kó ìgbà tó gbé láyé. Ṣé ń tàn yín ni? Sẹ́rí táyé èèyàn bá ti dáa, ó ti dáa ni o. Àkọlé ń tà sí. Ọlọ́run bọ̀ lọ́jọ́ òní kò ní jẹ́ kí n tó ti dáa kò ní jẹ́ ó bàjẹ́. Sẹ́rí èmi náà kọ́ ni ayé mi dáa tó bá wọn. Àbúrò mi ni. Àbúrò mi ni. Ọmọ ológo tó ń sọ. Sẹ́tẹ́ bá ti ní àbúrò tó jẹ́ ọmọ tó jẹ́ star àbọ̀ jẹ́ àbúrò tó jẹ́ ọmọ ológo ayé yẹn ti dáa bàjẹ́. Sẹ́wárí àbúrò mi nìkan náà tó wá kọ́ ẹni tí ń bẹ lẹ́yìn rẹ̀ ọkọ rẹ̀ ni ọlásì. olórí oko kẹfà. Gbogbo fàájì náà ṣe látàárọ̀ olóṣè gbogbo fàájì fún wa ó tó wá ṣèlérí fún mi pé bọ̀dá o bẹ́ẹ̀ bá ṣe fàájì tán o n ó tún kọ ìlọ club la. Olówó kọ àwọ̀ club. Ojú tó pawó. Sórí pé ayé ò dá tẹ́lẹ̀ ó dá kí n aláàbúrò gidi o. Kí ló rí o. Yes, ilẹ̀ nípa ojú tọ̀rọ̀ mi lọ tẹ́lẹ̀ náà sì ilẹ̀ ti wà láìtì ó ti fẹ́lẹ́. Àjàní. Mo dáhùn. Olórí ibú lójú àná. Sọ́gbọ́n tá à ń sọ. Èmi ti dára lé. Àná tí ẹ mọ̀ kọ́ lè mí wí. Àná tí ẹ mọ̀ kọ́ èmi mọ̀ kàn sọ̀rọ̀ fóun mọ̀ ní olórí ibú wèrè. Ó dà má bínú ó dà kí n láàbúrò gidi o. Torí pé mi láàbúrò gidi ló jẹ́ kí n wà useless. You are useless. So ìyá wèrè. Ẹ̀ka tẹ́mi tẹ̀ fẹ́ sọ ni pé bẹ́ẹ̀ mi ṣe wà yìí èmi ò bẹ́ anybody jà sọ́ba. Tí ọ̀rẹ́ mi bá ti lè jẹ́ ọba kémi dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọba. Mo lọ́dún jù ló bá tán. Lanre mọ sọ pé ọbẹ ní mọdìjà sọba ó lè jọba tẹ́lẹ̀ ọwọ láti dílé ọba sọ wá láti dílé ọba ni àbúrò ìlélẹ ọwọ láti dílé ọba mọ ti ẹrú ní ọba kan rẹ rárá ó lè sí ibi ọ̀rẹ́ mi bá jọba èmi náà ni mo ti dọ̀rẹ́ ọba. Ẹ̀sùn ó kàn mọ nǹkan kó ṣẹlẹ̀ ní kí ajá ilé ọba ọba ni ẹran ilé ọba ọba ẹrú ọba gan ọba ni. Ìjẹ̀ṣà ibi tí wọ́n mú un dà wípé ajá ilé ọba ọba ni bí ọ̀wọ́ fọ ara májá. Ajá ni èmi lọ̀rẹ́ ọba. Àjálò ọ̀rẹ́ ọba lọ́wọ́. Ọ̀rẹ́ mi èyí táwọn dùn. Táwa lọ klọ́bì ṣé àwọn ọmọ tó máa ṣe ṣèdí bàlàbàlà ṣèdí bòlòbòlò ṣé sílípàsì ló máa ń pè wọ́n. Ó bẹ̀rẹ̀ lẹ́jọ́ tí. Lórí ibú
ó ní ọwọ́ àjẹ oníṣẹ́ran wà ń bẹ̀. No, àwọn ọ̀fẹ́ lè ní. Ọya wèrè gan sá. Ọya wèrè o. Mo fẹ́ jẹ́ ìyẹn tó. Ọya wèrè o. Ọba wọnú àfàìmọ̀kọ́ mọ̀ fún olórí lóyún. Olórí ìlú ni ọ. Ló ṣe tó ń ṣe báyìí náà. Jọ kí ló dé tẹ̀gbọ́n sùn sílẹ̀ bẹ́ẹ̀ tán ọ̀nà ṣé wọn ọmọ tí mo rárá ni. Wọ́n mi ọmọ tí mo ti rọ ọ́ yọ. Òun gan ló ṣe wáyé nǹkan tó fún mi ń kó sí ní sọ níbi. Mélòó ló mú tó ń pariwo nǹkan tó fún mi. Odidi ó ní láti bá mi ṣeré jàre yìí ná. Hey baby, Ṣùbọ́mi. Ṣé tí a sùn ní ẹ Ṣùbọ́mi? Don't throw stone, Mama Soko. Don't throw stone to glass house, Mama Soko. Oko temu lọ́wọ́ tẹ ò tí sọ, nwẹ̀mbẹ́rò nù ó, gẹ̀tọ́ Ṣàkóyò, ẹ̀dá ayé. What do you know about the man? Nothing at all, sir. He only stayed here a few days, and the only thing my money by is his name. Do you have any of his picture? Picture? Not at all, sir. Okay, thank you for your cooperation. You're welcome. Okay, so what can you tell me about the so-called criminal? Kí ni mo ń ṣe gan? Má máa fọ́ àǹdí mi. Sokoto bọ̀, ẹ̀ ń bọ̀ sọ̀rọ̀ Sokoto. Hey, are you guys normal? Mo ní kí ni nǹkan tẹ́lẹ̀ sọ fún mi nípa criminal tó ń sọ̀rọ̀ ẹ̀. Bọ̀dá police station yìí náà ni ti gbé lọ síbi kó lágbára. Ṣé ríyàwó ènìyàn bùjẹ́bùdánù gidi ni ó ṣe fàájìjì sùn lọ. Ọlọ́run ṣe rí ní lánàá òde tá a sì sọ yìí wọlé ó ṣiṣẹ́ gbẹjẹgbẹ fàájì fa ká ní gbẹ̀yìn gan lọ. Don't do that again. Are you normal? Bọ̀dá police station ní ìlànà bọ̀dá police station. Kálẹ̀yìn gan lọ wà bí ní àná ni. Ẹ ti yó gbogbo ojú yá ti bàjẹ́. Ó bá yẹ pé ọtí kan bá kéèyàn bá fowó ra ó máa ń lọ lọ́fun yín gan ìyá yóò lánàá. Kódà ó tún rà ẹ́. I talk too much. Kitty. So, tell me about him. Iná mo fẹ́ sọ, aṣọ tí ó rà fún àgàn, kọ́ọ̀pù ẹ̀ wọ́n bẹ̀ yẹn. Wàhálà ọtí tí mi pa mi gan láti mú tán gan. Ẹ fi wá sílẹ̀. Nǹkan tí mi rò ní pé bàbá yẹn kàn ọ̀rọ̀ àwọn pípé yìí lánàá ni o. Really? So I lè carry out operation to share. Okay, well, about the office, you know the next thing to do. You. Okay. Do you have any of his picture with you? No, not at all. Èmi fi bẹ́ẹ̀ gbélé. Weekend nìkan ni mo máa wálé, so mi ò mọ̀ kankan nípa gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí. Okay, ó ṣé. Kódà ara ẹ dákun ẹ má ṣe ká o. Kódà ṣèkà ẹ̀rọ tọ́lá o. Ṣàfẹ́ gbọ́ o. Ayé yìí ò lé kò lé. Mo kọjá babaláwo tí wọ́n kàn fún èmi yàtọ̀ gédéńgbé nínú oníṣègùn tí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sán yìí. Bọ́gun bá dé, bọ́tẹ̀ bá ṣẹlẹ̀, ẹ jẹ́ kí n ti bẹ̀ lára ọmọ òṣìṣẹ́. Kájẹ́ yìí tá a bá jẹ síkùn kọ́mọ ọjà ńlẹ́ràn ìròyìn. Ọlákúnlé, mo ti ṣèwádìí lóòótọ́ lórí ọkàn tó mú wá. Òun gan ni. Ọmọbìnrin fẹ́ràn rẹ lóòótọ́. Bàbá, a rí bẹ́ẹ̀. Ẹ mọ̀ pé obìnrin tí wọ́n bá ti rí owó, ìfẹ́ máa dé lójijì ni. Ìfẹ́ owó náà ni àmọ́ fẹnu rẹ̀ sọ láìmọ̀ ìgbà pọ̀ nífẹ̀ẹ́ mi. Ìrìnà tún kẹ̀kan lọ́dọ̀ mi. Lẹ́yìn ọjọ́ mẹ́ta, ó padà ṣẹ́rí wá. Ńlówó bá dé. Àmọ́ náwó lọ. O ti rí tajé ṣe. Ajé òkúkú oníṣọ̀ òbòjì. Yánranyánran lójú ajé. Yánranyánran lẹ́yìn ajé. Ajé òkúkú oníṣọ̀ òbòjì. Ìwọ lọ́mọ pàjẹ́ ránṣẹ́. Ajé òtún pé ọ̀ránṣẹ́ mọ́.
Mami, ibi tí a máa gbé ń sìn lélẹ̀. Lákùnrin. Àyè tọ́lọ́run ṣe ṣe lélẹ̀. Àyè tọ́lọ́run pèsè fún wa lélẹ̀. Mo mọ̀ fẹ́ kí n ti parí gbogbo nǹkan pátápátá kí n tó mú yín wá. Lákùnrin. Bẹ́ẹ̀ ni mami. Ilé wa rè. Ibi tí a máa gbé ń sìn ni. Mami, àjẹyà mọ́. Wọ́n lè lélẹ̀. Àwa la ní. Lákùnrin. Bẹ́ẹ̀ ni mami. Àwa la lélẹ̀. Àwa la ní gbogbo ẹ̀ pátápátá. Lákùnrin fi wọlé lélẹ̀. Standing AC nìyẹn náà mami. Èmi AC. Air condition. Mami, orí tó ju eléyìí lọ Ọlọ́run ṣe máa ṣe fún wa. Ṣé bẹ́yìn náà mọ̀ pa jẹyà náà? Ẹ gbà mí, Lákúnlé, àtẹlẹ́ yìí náà. Lè dá mi. Anyway, mo understand pé ẹkún ayọ̀ ní but ẹkún kọ́ ló yẹ kí ẹ máa sun lásìkò yìí náà. Àtẹlẹ́ yìí. Mami, ẹ dìde. Olóhùn ẹlẹ́dàá ó ṣe èmi náà ni mo ń jayé ọba báyìí èmi ò mọ̀ pàdúrà mi á gbà mo kàn ń gbà ní. Mami, bẹ́ẹ̀ ṣe ń sọ Ọlọ́run ti gbọ́ ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ìgbà ẹ dìde. Kò ṣeé wọ bàtà sí o. Ẹ jẹ́ kí n wá lọ fi bedroom yìí hàn yín so tá a bá rí anything tí ẹ like ń bẹ a lè rí plan. Ó tún yàtọ̀ sí eléyìí. Ẹ máa bọ̀ ilé ọlá tún nìyẹn lọ́tọ̀. Ìtúdúpẹ́ o ní mo lè lè àti fíríjì yìí. Màámi ẹ máa bọ̀ lókè àwa la ní gbogbo everything tẹ́ bá ti rí ń bí. Ẹlẹ́dàá mi ò ṣe Ọlọ́run ń gbàdúrà màámi ó yẹ kẹ́ mọ̀. Dani, ilé tó ṣògóró domi. Lórí ọmọ ilé yọ. Kí ni òye mi? Sórí ẹ̀ máa ti. Kí ló tún bẹ̀ sí? O tún fẹ́ tún dà mí. Àjàní. Kí ló tún fẹ́ fọ́ tí ṣe rẹ̀ léṣe? Má jẹ́ kí n àti ojú ara wa. Já ojú ara wa tó bá jẹ́ lórí ọ̀rọ̀ tí àbá ojú ara wa. Sórí. Pẹ̀lẹ́. Wọ́n ní tí ọ̀rọ̀ bá ti kọjá ẹkún ẹ̀rín lẹ́yìn obìnrin. Sọ́dọ̀ mi yọ. Èmi mọ́mọ́ ìbànújẹ́ tí ń gbénu ọkàn mi lórí ọ̀rọ̀ àbúrò mi. Okun ò lè ro dúdú ká wà roro. Sórí ọmọ mọ́sídì tí ń tẹ́wọ́ fún mi ni. Èmi ni mọ́mọ́ bí ìgbà téèyàn sọ̀bù nù ni ọ̀rọ̀ Ṣòbọ̀mí ṣe rí nínú àgbèsè ayé. Tábà ọdún nínú àwòrán kegun. Téèyàn dìbò tó lulẹ̀. O ní sùúrù lórí ọ̀rọ̀ tó wà lẹ̀. Sórí o ti bójú mi jẹ́ o gbogbo àdúgbò gbogbo àwọn yèké wọ́n ti fẹ́ ṣe ẹ̀yẹ o ojú ò ti wọ ni o. Wọ́n ti fẹ́ ṣe ẹ̀yẹ. Ìmọ̀ jẹ́ ní ẹ̀yẹ ni. Wọ́n ti fẹ́ ṣe ológogoro wọ́n ti dáhùn fún ẹ. Dání ológogoro náà ń gbẹ kiri ládùúgbò. Orí àwọn ti dàrú. Orí àwọn dàrú àbí òun ṣẹlẹ́yà òun ṣẹlẹ́yà òun sòsì bẹ́ẹ̀ lásán. Èmi jẹ́ ológogoro rẹ̀. Àbúrò rẹ tó kú ó ní tó lọ́wọ́ fi ṣe ó ṣe kó yẹ̀dá tó ó yọ lọ́wọ́ jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ bá gba kádàrà ẹ̀rọ gbà kó dòrò. Sórí ara Saudi àbúrò ànàbì ṣé kí n má pa á fún ọ sórí ògógóró nìkan lórí lọ́wọ́ mi tí mo sì ń mu. Kí ló tún fẹ́ mu lẹ́yìn ògógóró? Màá sì mú gbó. Wàá ṣe kí ni? Ó ń sojú ẹ̀mí mi. Ń wá ní fídíò yìí wà táwọn wà kiri látàárọ̀ ẹ̀. Bọ̀ sísá mi mo send kíní sí lọ́jọ́ yẹn náà ẹ dẹ̀ sọ fún mi pé ẹ ti rí. Ìwọ náà ni mò ń wò yìí tó bá yẹ kó send ẹ̀ tó dẹ̀ wọlé sí bíbá tí mo save ẹ̀ ibi iná ló yẹ kó wà á. Tí n bá ti record video bẹ́ẹ̀ yẹn as long as tí n bá ti post ẹ̀ mi ò ní delete ẹ̀ kúrò lórí fóònù mi. Àbàkò ń sọ rẹ́ǹtì kò dẹ̀ kí jẹ́bà tọ́ba ní pé ló máa mú mi fi delete ẹ̀. But I told you how important it is. Mo ṣe send ẹ̀ sí lọ́jọ́ yẹn ẹ dẹ̀ sọ pé ẹ ti save ẹ̀. Tí o bá ti sí lórí bíbá ẹ̀ bóyá orí fóònù tó fọ́ yẹn ló máa wà. Because time ìgbà yẹn náà ló dẹ̀ pé fóònù yẹn kàn ti ẹ̀ pack up. Eléyìí dẹ̀ ti ní ló bá tún ẹ̀ sẹ́yìn yìí. Ẹ sì mẹ́jọ ẹ tètè wo kó tó kú ẹjọ́. Bíbí iná ló máa wà. Ìwọ dẹ̀ ló sọ pé o fẹ́ ká post advert ẹ̀ pé last one yẹn ó lọ gan. Nítorí advert ẹ ṣe fún mi nígbà yẹn ni àmọ́ láìkẹ́ gan. Kí ló ṣẹlẹ̀? Sísá mi, kí ló dé? Bọ́dọ̀ Dání! Kí ló ṣẹlẹ̀? Bọ́dọ̀ Dání! Ojú èmi kọ́ ló fi máa mú gbó. Tí màá mú gbó, màá mú tabadọ̀. Irọ́ o láì Colorado. Tẹ́márì dẹ́gà
mo lè mú bàbá. irọ́ ìyá ni kò gbé. ajá ni. Dání mi fẹ́ kó parẹ́ sí lọ́rùn. sori tí màsíìnì atm yẹn bá. Bẹ́ẹ̀ni kò tí mo rí ẹ rí o. Kò tí mo rí ẹ rí o. ẹ fọlọ́ balẹ̀ tẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀. Ẹni tá a wá sẹ̀. Tani. Ẹni tá a wá. Tani. Ó lé lẹ́yìn bí báyìí. Tani. Ẹni tó pa fún yín. Dání wo sóhun lẹ́ni. Wo dìmọ̀jú ẹni. Àlọ́ ni. Dìmọ̀jú sóhun ni. Sóhun ni. Ó dáadáa òun ni. Ẹ má ta gbogbo kiri mọ́. Àwọn akẹ́kọ̀ọ́ wà tó pé tẹ́ ẹ̀ bá jẹ́ kó dúró déédéé báyìí. Ilé rí láíláí. Owó rẹ̀ mo ti ó yá dìmọ̀jú. Ìjọ yẹn mo ń sọ fídíò lọ́wọ́ Olúwa ti ṣùgbọ́n mi wá tó bá fídíò mi jẹ́ ń jọ yẹn. Ẹni ẹ mú sùn mọ́ mi. Ẹ mú sùn mọ́ mi. Ẹbí jìnnà díẹ̀. Ẹbí jìnnà díẹ̀. Ẹ bá báyìí. Ẹgbẹ́ wájú mi báyìí. Wájú mi báyìí. Máṣe. Ọ̀yá wo. Ṣé ti rí? Ṣé nǹkan? Ẹ bá mi fẹ́ kó tóbi díẹ̀. Ìbára ti ṣùgbọ́n mi lọ́gbẹ̀yìn kọjá yìí. Mo ti fẹ́. Ẹ ti rí? Mo ti fẹ́. Ẹ jẹ́ ọ̀pọ̀lọpàá. Ẹni sọ̀rọ̀ ojú ò lè rí o. Ó ní. Ẹ jẹ́ ká lọ gbé. Ẹ jẹ́ ọ̀pọ̀lọpàá. Ojú ò lè rí o. Pàṣípà àwọn ọ̀dàmọ̀ àwọn òrí ó lé lẹ́yìn nínú kinní. Ẹ Dání àròyé ò ká gbọ̀n. Jẹ́ ká lọ ọ̀pọ̀lọpàá ká lọ gbé bọ̀bọ̀. Ẹ jẹ́ lọ gbé. Ẹsẹ̀ rí ẹsẹ̀ ẹ̀ mọ̀ gan. Ẹ wo sẹ́rí tẹ́ bá lè bá mi lọ. Ẹ lè lọ. Sẹ́rí tí bá lọ bẹ̀ báyìí. Tí bá lọ bẹ̀ báyìí. Mo lè lọ kọ pé mi mọ̀ pa àbúrò mi. Tó ti torí ojú mi ń ṣe báyìí. Èyí fi bẹ́ẹ̀ rí dáadáa. Tó ti àwọn ẹ bá lè ṣe ìrànlọ́wọ́ fún mi. Màá bá yín bẹ̀ o. Màá padà jẹ́ yìí. Kí kan sọ́run ṣẹ́jú bí mélòó kan. Kára mi ò lọ ṣe dáadáa. Àjọmọdé bẹ̀ ni. Ẹ jẹ́ gbé wọn lọ síbẹ̀. Ẹ bẹ́ẹ̀ yìí sọ́kọ́ mi kọ́ ṣe. Ọ̀rẹ́ mi ti lẹ́nu gan. All right. Yeah, ìyẹn ò lè jẹ́ problem, okay? All right. Ọ̀rẹ́, ṣé o bínú pé mo fi ẹlẹ́ láti ẹ̀kọ́ mo ní láti sọ̀tàn àwọn kankan lórí system? Ọ̀rẹ́ mi, orí bẹ́ẹ̀ ò ṣe bẹ́ẹ̀. Igún ìtẹnumọ́gi ó gùn. Ń láti gùn náà. So, òótọ́ ni pé oògùn owó rí o. Come on, wọn kì í pè ní oògùn owó. Àṣírí ọ̀rọ̀ ni wọ́n máa ń pè é. Ṣé bí mo sọ fún ẹ wọ́n ló ń gọ́ kárẹ̀ náà? Yes. Wọ́n ló ń dọ̀là rẹ̀ náà. As you can see, this is just the beginning. Omo, bless I don dey dull myself. Tètè. But now, dollar is over. Really? I am ready. Oh, sure. I'm sure pa. Ọmọ kúwọ̀ ló dàbí sandboard tó júwe fún mi pé ọ̀nà lélẹ̀ tó máa gbà lọ sórí rẹ̀. Ìwọ lélẹ̀ ló ṣì yàn ọ́ zù yìí. Chairman, ẹ ní sùúrù náà, ẹ kọ́ ni máa bọ́nú lébẹ̀ yẹn náà. Kí ló dé? What's going on? Ẹ sà, àwọn ẹ̀gbọ́n yìí ni wọ́n dé lẹ́ẹ̀kan náà, wọ́n dẹ̀ sọ pé àwọn fẹ́ wá rí yín, mo dẹ̀ ní kọ́ ní sùúrù kìsáré wá sọ fún yín náà. Wọ́n ní rárá pé state side làwọn ti wá, wọ́n dẹ̀ ń já wọlé bọ̀. Okay. Ìwọ máa lọ ń tẹ̀. Gentlemen, how may I help you, please? Afternoon. I am Inspector Damilola, State CID. I need láti rí yín lágọ̀ọ́ wa. Like, me understand that for what? No, relax. Àlejò ní mí nílé yìí. I'm a visitor, sir. Mr. Àlejò leja, àtàlejò, àtònílé. Calm down, my worry, but calm down. Calm down, so far pé àlejò ní mí baby bye. Sorry, can I talk to you, sir? No! Ṣé normal? No! Ṣé mo lè mú kí mọ́tò mi? No, hey, anything. And don't try to do anyhow. Àwọn men wá wà ń ta now this way. Ṣèkàṣèkà àṣẹra Move. nìkan kò pẹ́ bóyá. Ẹ wo bí ọ̀rọ̀ já sí. Ẹ wo bí tó bá yọ. Afẹ́fẹ́ ti dààmú ológi o. Kò ní yẹ fún máa. Ọ̀gá ọlọ́pàá sà ẹ wò ṣé ẹ rí ọmọ mi tẹ̀ ń wò yìí kò lè pààyàn èmi ni mo bí èmi ni mo pọ̀ mo mọ ohun tí mò ń sọ kò lè padìyẹ. Madam lọ́dọ̀ tí ń lò meanwhile kéèsì ayán àti ẹ̀dìyẹ kọ́ là ń ṣe gbé yín tí wọ́n bá mú ọmọ yín dé wọ́n máa fẹ́ nu ẹ̀ ṣàlàyé fún yín bó ṣe pààyàn ẹ̀yin lẹ́yìn nígbàgbọ́ nú ẹ̀ iṣẹ́ ìtawà làwa ń ṣe. Kúnlé good Kúnlé ṣàlàyé fún ọ̀gá ọlọ́pàá pé ò lè pààyàn pé ò pààyàn rí. Ṣàlàyé fún wọn ṣùgbọ́n. Oh, incredible ẹni tí ọmọ yín pa ẹ̀gbọ́n ẹ̀ ló wọlé. Ìwọ tiẹ̀ ó rò wí pé ẹgbẹ̀rún sàmú rẹ̀ ó lè sá mọ́ lọ́lọ́ ó lè sá. Daniel ẹ lọ́sẹ̀ rẹ̀ ò ní lọ láì jìyà
Daniel. Àǹtí mi Bọ́lá. Madam, ẹ mọ̀ra rí ni. Àbúrò mi ni. Ṣé ìwọ ni wọ́n sọ pé Lákúnlé pàbúrò ẹ̀? Ẹ má mú ogun ológun mọ́ ti yé o. Ẹ jọ o, ẹ má mú ogun ológun mọ́ ti torí ọmọ yóò ní pọ́ńbẹ́ o. Ṣé rí ẹ bá gbìyànjú àsọ pé fẹ́ gba ọmọ yìí náà? Ẹjọ́ bọ́ lòun gbà lẹ̀ gan, wọ́n jọ lẹ̀ wọ́n. Ó wọ́n ní Lákúnlé rẹ̀. Lákúnlé ọmọ mi. Ṣùgbọ́n mi, kí o jókòó. Bóò ni ìyá rẹ̀ ń kọ́? Wọ́n mi àti bọ̀dá mi ti jáde, wọ́n ní pé kí n fún yín níwèé. Ìwé? Mo ti ṣe bí n ṣe wí o. A máa pàdé lọ́jọ́ iwájú. Àǹtí mi, ẹ bá ti má ṣe báyìí. Ẹ dúró. Àbí torí ibi tá a jọ lọ. Tó sọ fún àǹtí mi pé ọmọkùnrin ló lógo. Obìnrin ò lógo. Àbí torí ìyà tí ń jẹ wá ló ṣe wá fi wọ́lẹ̀ fún mi. Ẹ dúró náà, àǹtí mi, ẹ dákun, ẹ má sọ fún mi wípé ọmọkùnrin tẹ́ ẹ mú kúrò lọ́dọ̀ mi níjọ́ náà lọ tẹ́ ẹ mú bínú sálọ ó ní ọ̀daràn yìí o. Òun ní Lákúnlé ni. Daniel, ṣé kì í ṣe pé Ọláṣùbọ̀mí tí mo fi ilẹ̀ fún ẹ. Àǹtí mi, òun ni. Mọ́mí, ṣé àbúrò mi ní Ṣùbọ̀mí ni? Ẹlẹ́dàá mi o! Àbúrò mi o! Àbúrò ní Ṣùbọ̀mí! Bọ̀dá Dani, ẹ ṣé gan. Àwọn náà máa ń ṣe dáadáa sí yín o. Ìyẹn ṣe kókó torí gbà fún mórí nílé ní gbà fún gbàdà lóko torí àbúrò ẹ tí mo ṣe ń ṣe gbogbo ẹ̀ náà rẹ̀. Ní kí ni? Àbúrò yín wò. Ìwọ. Ẹ má fọwọ́ bẹ́ẹ̀ sọ ń jọ. Tí bá tiẹ̀ máa wá ṣe gbogbo ṣé fight lion wà nìyẹn mi. Kí ni? Bọ̀dá Dani, ẹ má bínú. Ẹjọ́ fún mi lọ. Ẹ mọ̀ kó ṣẹlẹ̀ tó bá ti dálé, àwọn máa sọ̀rọ̀. Bá sọ̀rọ̀ o. Bá sọ̀rọ̀ o. Ó yé mi sẹ́. Kí ló kọ́? Ẹ ṣé o. Ó dábàá máa ríra lálẹ́. Àǹtí, kí ló ṣẹlẹ̀? Ó ga o. Dani ṣe bí èmi béèrè owó lọ́wọ́ ẹ̀, ó sọ pé kò sówó. Owó kọ́ ló fáwọn tó lọ yẹn. Ó tàwọn ará ilé ẹ̀ lọ́pọ̀, ó wá ṣe síta. Àǹtí mi, ó tó ń bi tẹ́ ẹ bá déhùn. Ẹ̀dùn kí ni ṣe yín ná? Kí ni kọ́lọ̀ ṣòro yín gangan? Ṣáyé yìí ni mo wà ní. Ẹ ní tẹ́lọ́rùn, ẹ nójú kòkòrò, gbogbo ògbà báyìí lẹ́ẹ̀ máa tọrọ owó lọ́wọ́ mi. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ṣé mi mo ní kọ́kọ́ yín dọmọ méjì sí yín gbà ni? Ọ̀sẹ̀ tó kọjá mo sì fún yín 50,000 naira. Kí lẹ fi ṣe? Ṣé fẹ́ pa mí ni? Ṣé fẹ́ pa mí ni? Ẹ wo bó ṣe rí. Ẹ má dààmú ilé ayé mi o. Èmi náà ní ohun tí ń fowó ṣe. Ń sì bímọ tèmi, ń fẹ́ ìyàwó. Ẹ kóra ní sọ́hùn. Bàbá, ọ̀rẹ́ mi yìí ni mo mú wá. Ó lóun fẹ́ ń tó gbóná bí iná. Ìtorí ẹ̀ mo ṣe mú wá. Ó sì ná kékeré lẹ́kùrọ̀ kéré àmọ́ apá ọ̀bẹ ọ̀ka. Ohun tó bá wà ní o sọ, mò ń gbọ́ ẹ. Bàbá ẹ ṣeun gan. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún yín, mo fẹ́ kó jẹ́ èmi kan, ẹ̀yin kan. Ọ̀rẹ́ mi jọ̀ọ́ má bínú, má bá yín tàn. No problem. O ṣeun, ọmọ ọkọ ní ọ. Mò ń gbọ́. Bàbá, ọ̀rọ̀ àbúrò mi, àwa méjèèjì, a ju méjì lọ lọ́wọ́ àwọn òbí wa o. Ó máa wọ mí lẹ̀ tuurutu mà ni. Ó ní mi ò ráyé wá. Ó ní tó bá yẹ pé mo ráyé wá ni mi ní máa tọrọ owó lọ́wọ́ òun ní gbogbo ìgbà. Tẹ́ bá rí bó ṣe bojú mi jẹ́ tó wọ mí lẹ̀ tuurutu. Ẹ wo ojú tì mí. Ìyá àbúrò rẹ náà. Wàláì, ìyá kan náà ló bí wa, bàbá kan náà. Ló sọ̀rọ̀ ṣe tó bá ọ. Wàláì. Ṣé ó ṣẹ́tì ni? Àbí kò yé mi o. Ṣé torí pé àbúrò mi lówó ojú mi ni ṣé yẹ wá ní pé kó wọ́ mi lẹ̀, ẹ wo bó ṣe wọ́ mi lẹ̀. Ìyẹn wọn ò dáa, kò dáa. Kí ló fẹ́ kí n ṣe fún? Ẹ tún béèrè, mo fẹ́ kẹ́ bá mi fi ayé hàn. Kẹ́ bá mi ṣe bí ọṣẹ ṣojú, mo fẹ́ fi àjùlọ hàn pé mo jù lọ ní gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ ni àwọn obìnrin lọ́lọ́run gbáyé lé lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ẹ bá mi fi hàn. Wo yóò kéré ìgbé kankan lé ọ lọ́wọ́. Kò pé orúkọ rẹ̀ àti orúkọ ya yín sí. Ohun tó bá ti fẹ́ kó ṣe kó sọ sí. Kó gbé ṣépè, kó ṣépè sí bó ti wọ̀. Ó wà ní ohun tá a bá wí fọ́gbọ́n lọ gbọ́gbọ́n, tá a bá wí fọ́gbà lọ gbàgbà. Ó ti yọ.
tó ní balẹ̀ kó má nípa òjọ́ lóró náà múgi òjọ́ lóró tọ́ múlẹ̀. Sórí ohun tó bá ti fẹ́ kó ṣe sọ síbẹ̀ kó ṣe ṣàkàṣàkà bó ti wọ̀ ó ti tọ́nu. Mama sọ kó sọ́jà ó lè padà. Daniel ọmọ àwẹ̀lé gbogbo ègún tí mo fẹ́ gé fún ẹ lẹ́nìí kó máa bá ẹ kiri gbogbo ọjọ́ ayé ẹ gbogbo ọmọ tó bá tọ́ nílé ayé ẹ kó má jèrè kankan nu wọn kí gbogbo iṣẹ́ ọwọ́ ẹ kó dìṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ gbogbo owó tó fi ń ṣàkọsí mi ẹ gbogbo ẹ pátá ló máa tán lọ́wọ́ ẹ tó àbàwọ́n èṣù. ẹdùn náà tí kìí ṣe pé ẹ̀yin ni ẹni tí wọ́n ń sọ ń pa rẹ̀ fún mi. ẹ̀yin lè jẹ́ lídà olórin o. arákùnrin ẹlẹ́ o ẹ káàsán ẹ jọ̀ọ́ ṣé ẹ lè fún mi ní 100 naira. 100 naira. bẹ́ẹ̀ ni sà 100 naira péré. ẹ mọ tí ó ṣẹlẹ̀ ṣe rí nígbà míì wà báwọn èèyàn lè fẹ́ fún ọlọ́kadà lówó kí èèyàn mọ̀ ní owó wẹ́wẹ́ bóyá bíi 100 naira bíi 200 naira ọlọ́kadà náà lè mọ̀ àbẹ́ fi ṣèkà kọjá yí pé kì í ṣe pé bóyá ó fẹ́ mọ̀ gbé owó yín lọ bóyá Ọlọ́run fẹ́ kẹ́ ẹ ṣe sàárà lára ọlọ́kadà ni ẹ fún ní 200 naira tí ó bá ní 100 naira ẹ gbàgbé 100 naira yókù sí lọ́wọ́ tó bá yẹ pé kò wá sí 100 naira lọ́wọ́ yín nù ẹ fún 500 Ọlọ́run ó di fún yín bòmí. arákùnrin mo lérò pé nígbà tẹ́ ẹ wo wájú tẹ́ ẹ wo ẹ̀yìn ẹ ò rí ọlọ́kadà kankan pẹ̀lú mi tàbí oníkẹ̀kẹ́ máa wá ṣe rí orí 100 naira yẹn nìkan náà ni mo tọrọ lọ́wọ́ yín. ó dẹ̀ ti sọ wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀ ṣe kúkú ṣoore náà fún mi. 100 naira. bẹ́ẹ̀ ni sà. 100 naira. bẹ́ẹ̀ ni sà 100 naira sà. ọ̀dà. ẹ̀wọ̀ ẹgbà mo fún yín ní 200 naira tó ti yé yín ẹ̀yin tẹ́ bá lo 100 naira tẹ́ fẹ́ lò tán ẹ mú 100 naira yókù sápò ire o. arákùnrin ẹ jọ̀ọ́ ẹ má sọ wípé mo gbà yín lákòókò o ṣùgbọ́n mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ yín ni. ìbéèrè. bẹ́ẹ̀ ni. ẹ béèrè. ta lẹni gangan tẹ́ ẹ ṣẹ̀ tí ò dáríjì yín tó wá fi yín gégùn tó bàǹtàbàǹtà bíi eléyìí. èmi. bẹ́ẹ̀ ni. ẹ máa wo oore sọ̀rọ̀ ṣe o kò sí ọmọ ádámọ̀ wọ́n wà kankan wọ́n fi ba oore téèyàn bá ṣe fún ẹjẹ ni. èmi yìí tẹ́mi dúró yìí tí mo dúró yìí àbí èmi kọ́ lẹ́ ń sọ ni. arákùnrin. ṣé mo jẹ ẹni tí ń gbénú ègún àbí mo jẹ ẹni tí ègún wà lórí ẹbí mo ṣe dúró yìí. nínú èmi tí mo fún yín ní 200 naira àtẹ̀yìn tẹ́ tọ́ 100 naira tẹ́ pé mi tún fi plus sí ta ni ègún ń dà láàmú ní èmi àti yín. ẹ̀yin náà kọ́kọ́ ẹ má jẹ́ kára tó bá wa dà ẹ dá yòó. arákùnrin mo mọ̀ dájú wípé ọ̀rọ̀ yìí ò lè yé yín ṣùgbọ́n ẹ wá tẹ́tí kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín. mo gbọ́ yín. tẹ́ bá ti délé lẹ́nìí mo rọ̀ yín ni ẹ wá ike kẹ́ pọnmi sínú ẹ̀ kẹ́ wá gbé síta ní alẹ́ kí ìrì kó lè sẹ̀ sí omi náà tó bá wá di déédéé aago 4 ní àárọ̀ ẹ gbé omi yẹn kí ẹ lọ fi wẹ̀ tẹ́ bá ti ń wẹ̀ ẹ̀wẹ̀ náà ẹ á máa ṣe àdúrà kẹ́ wá sọ pé ìwọ Ọlọ́run àti ẹlẹ́dàá mi gbogbo ẹnikẹ́ni tó ti fi mí gégùn kí ègún kó padà sórí elégún kí èpè kó padà máa lọ ja elépè tẹ́ bá ti lè ṣe é a jẹ́ wípé ogun ti ṣẹ́ ẹ wá gbọ́ o ẹ má kó ọ̀rọ̀ mi dànù o nítorí pé wọ́n ní ìgbọ́ràn ó sọ ju ẹbọ rere lọ ìfetísílẹ̀ báyìí dẹ̀ ni ó sọ ju ọ̀rá àgbò ẹ rí dájú wípé ẹ ṣé o àlàáfíà ni fún yín ẹ ṣé o. nǹkan ti ṣe mọ̀lẹ́bí wa nǹkan ṣe mọ̀lẹ́bí wa
nǹkan mọ̀ sí wa mọ̀lẹ́bí wa o. lẹ́dá mi ò máa sọ rè é ṣèkàṣèkà kan ṣera rẹ̀ jọ. ṣìkàṣìkà mi ti fi kó ṣera ẹ̀. àbúrò yẹn sọ ilé ayé wù kó sọ ìwà wù kọ́mọ̀ tí mo rò pé ọ̀rọ̀ tó jẹ́ òun níbi ibi ń bọ̀ wá bá òun lọ́jọ́ kan. ẹ wo madam station lẹ́wà ṣe. ẹ jọ tó yẹ lọ. wọ́n ló ti pa mí lọ́mọ tí mo ti ní mò ń bọ̀ wá. Sit down. Ọ̀rọ̀ ti dọ̀rọ̀ mọ̀lẹ́bí báyìí ní sí. Tó fẹ́ kí n fọ ẹlẹ́sẹ̀. Sasa wọn àbúrò mi ni mo lè ṣe gbowó. Ọ̀rọ̀ kíkọ́! Ọmọ ọlọ́mọ ló yẹ kó lu àná. Ẹ gbà mí. Anyway, inú mi dùn láti sọ fún yín pé ọmọ yín máa fojú balẹ̀ ẹjọ́ lọ́la. Ẹ wo ọ̀rọ̀ ọlọ́pẹ́ mẹ́jọ tún ti báyìí gbé a máa lọ yọ gbé. Ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ti di ọ̀rọ̀ ìjọba. A ní ẹgbẹ́ ọ̀dà kò lọ́wọ́ ìjọba. A yọ díẹ̀. Officer. Sir. Shut up now this way. Move it this way. Ẹ jẹ́ bá mi settle ẹ jọ. Parí kí ni wọ́n bọ̀ settle? Èmi jẹ́ bí àbúrò ẹ̀bẹ̀. Àbúrò ẹ̀bẹ̀ ti sàmì lára tí ń bọ̀ settle. Ṣàánú mi. Àbí a máa yẹ. Ẹ jẹ́ ká máa ṣe pẹ̀lẹ́ o. Ayé ìkọlẹ̀ o. Kódà kẹ̀dá ń wáyé láláìsọ́lá. Kódà má má pẹ̀tẹ̀ mí níyà o. Ara ẹ̀dá kun.